الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين واهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الصلاة والسلام عليك يا رسول الله عليكم الكلام كما بان نبوة محمد صلى الله عليه وسلم اللهم ولا تنبي وعيني اللهم wọn níwájú ọlọ́kùnrin aṣàlékún kí wọn àwọn tó ń bẹ láyé wọn lọkùnrin wọn ti ká ìdí wọn kó lórí wa tí a lóye yára ìdí wọn lò pẹ́ ìbẹ́kẹ̀ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ àǹfààní tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó fi ṣe wá ní ẹ̀kọ́ òun ní tá a fẹ́ ṣàlàyé fúnra wa. nínú Islam ẹnìkan gbọ́dọ̀ pé mùsùlùmí bíi tiẹ̀ wípé kèfèrí ni. Kò dákọ̀ pé èèyàn kan náà Islam tẹjọ́ ń kírun tẹjọ́ ń gbààwẹ̀ tẹjọ́ ń ṣe gbogbo nǹkan náà Islam o gbọ́dọ̀ pé kèfèrí ni. O gbọ́dọ̀ sọ pé yóò wọ̀ náà ìwọ̀n àsùbá àkà méjì ni tẹjọ́ ń kí ìwọ̀n àyílà àkà mẹ́rin ni tí ó yàtọ̀ ìwọ̀n àlásàrì kò yàtọ̀ kí ló tó wá pé ń kèfèrí. àwọn èèyàn àgbọ́dọ̀ pé mùsùlùmí bíi tiwa ní kèfèrí olùkọ́tọ̀ lọ́hùn ni pẹ̀lú bó ṣe wà náà sílámù yìí ó wọ̀ ọ́nà anábì ní àbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. kódà ẹni tí ò sínú sílámù gan á máa bẹ lọ́hùn fún ni nítorí pé ò mọ owó omi tọ́lọ̀ fi dà àwọn ọmọ ìyá wa kan nínú sílámù tó pé gbogbo mùsùlùmí tó bá ti ń kí wákàtí márùn-ún 5 pillars of Islam tọ́lọ́ ní ká mójútó tó bá ti mójútó tó sì wà ní Islam àbọ̀dọ̀ pín kèfèrí. àwọn ọmọ yàrá kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n because group kan làwọn náà ní Islam tí wọ́n kóra wọn ní Ahlus-Sunnah gbogbo ẹni tó bá ti mójútó 5 pillars of Islam tọ́lọ́ ń sọ Ahlus-Sunnah ní gbogbo wa. àwọn kan sọ̀rọ̀ àwọn olórúkọ yẹn ni wọ́n sọ̀rọ̀ àwọn olórúkọ yẹn lọ́tọ̀ bí gẹ́gẹ́ bí ká sọ pé Nasfat ká sọ pé Korib ká sọ pé Tijaniya Qadiriya àwọn ẹgbẹ́ lóríṣiríṣi ní abẹ́ Islam. àwọn wá orúkọ yẹn pé àwọn Ahlus-Sunnah àwọn làwọn mọ̀ tán kò sẹ́ni tó mọ̀ o ìkànnà jẹ́ ní gbogbo wa o. kí ni mo fẹ́ lò náà rẹ̀ yẹn ni pé mo wá gbọ́ lẹ́nu aṣíwájú wọn kan náà wà fún àwọn kan tó sọ pé àwọn Tìjàníyà tí wọ́n ń ṣe ayélujára níjọ́ Jímọ̀ ó ní wọ́wọ́ ló ń dààmú ara rẹ tó wà lọ ó kú nílé rẹ láago 5 ó máa lọ sí mọ́ṣáláṣí ilé Ọlọ́run ó lọ pariwo la ilaha illallah ń bẹ̀ títí di aago 7. àfáà yẹn wá ń sọ wípé kèfèrí ní gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí yìí yá sí pé ó kọ Ọlọ́run ni wọ́n ń dá ń bẹ̀ la ilaha illallah wọ́n pè bẹ́ẹ̀. ẹ dákun ṣé nígbà tí mo gbọ́wọ́ yẹn ṣé owó àfáà yẹn wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn yìí dá ṣá ǹjẹ́ àgbọ́yé ẹ̀sìn wà fún wọn. táwọn Nàbí sàlám sọ wá pé a gbọ́dọ̀ pé mùsùlùmí bíi tiwa ní kèfèrí ní gbogbo mùsùlùmí tó bá fi lè pe mùsùlùmí ní kèfèrí fa huwa káfir ànábì ní òun gbọ́dọ̀ ní kèfèrí sallallahu alaihi wasallam. gbogbo tí yẹn bá ń ṣe ní Islam tó bá ti fi àṣejù sí àfi ká correct wọn ká lọ bá àwọn tó já síwájú wọn ń bẹ̀ wípé assalamu alaikum ní tẹ̀ ń ṣe yìí o kò dánú Islam ẹ bá wa adjust tọ́wọ́n náà sì gbọ́dọ̀ gba correction yẹn tí wọ́n á sì pé lóòótọ́ làwọn náà jẹ́ mùsùlùmí òdodo wọ́n gbọ́dọ̀ gba correction yẹn ìdí Islam sọ fún wa ni tó pé ohun tí wọ́n ń ṣe yẹn ká wá sọ pé kèfèrí ni wọ́n subhanallah kò dánú Islam. a gbọ́dọ̀ pé èèyàn kan ní kèfèrí nínú Islam ẹni tí kò ń kírun gan ṣebí ní táàfi dá kèfèrí àti mùsùlùmí mọ̀ ni pé nígbà tó o bá ti kírun á ní kèfèrí ni. kódà àwọn tó jẹ́ kèfèrí yẹn gan a gbọ́dọ̀ sọ fún wọn wípé ọmọ náà ni wọ́n mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé ọmọ náà ni wọ́n nítorí pé òun mọ owó omi tọ́lọ́run fi dá Ọlọ́run fi omi àlùjánnà dá wọn kan ó fomi iná dá wọn kan àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ o tí ò bá ti kírun àá sọ pé kèfèrí ni lóòótọ́
ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fún pé yóò wọ̀ náà tó pé òun mọ ibi tó wọ́n parí ẹ̀ sí wọ́n tó sọ pé èèyàn kan mọ náà ǹjẹ́ wọ́n mọ ibi tí wọ́n parí tiẹ̀ sí. lànàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ló sọ fún wa pé inna ahadakum ń dájọ́ ọjọ́ ìkọ̀kan nínú yín o la ya'mal bi 'amali ahli al-jannah orí yóò máa ṣiṣẹ́ a máa rí pé ń ṣiṣẹ́ bi 'amali ahli al-jannah pẹ̀lú iṣẹ́ ọmọ ọgbà ìdẹ̀ra ló máa ṣe láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ẹ máa rí mọ́ṣáláṣí gbogbo gbà òun ló máa bá wọn dá sí ọ̀rọ̀ mọ́ṣáláṣí àwọn ọmọ òrukàn yóò mójútó wọn gbogbo òfin Islam lẹ́ẹ̀ máa bá ń bẹ̀. hatta ma yakunu baynahu wa baynaha illa dhira'un títí tó fi máa bẹ láàrin ẹni yẹn àti iṣẹ́ ọgbà ìdẹ̀ra tí ń ṣe yẹn. Ànábì ní tó máa bẹ láàrin wọn ni pé illa dhira'un àyàfi ìgúnpá kan ìgúnpá yẹn ni pé láti bíbà yìí sí bíbà yìí fíìtì kan nù. ìtumọ̀ ìgúnpá yẹn ni wípé yóò ti máa bá ọ̀rọ̀ ìsìláàmù bọ̀ láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ bí ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ ó ní fayasbiqu alayhi al-kitaba fayasbiqu alayhi al-kitab ó kẹ̀ tí àkọọ́lẹ̀ ti gbáwájú lé lórí ó ti máa bá ọ̀rọ̀ ìsìláàmù bọ̀ láti ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ títí fá tó yẹ kí ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ pé ọmọ yìí ti yíyà sí lónìí láyé yóò wá ṣiṣẹ́ yẹn wọ 75 years ìgúnpá yẹn ni pé 5 years ló kù fún tó lò láyé o yóò wá yí padà yóò kú nù sílám yóò wá sọ pé kò sí ìgbàlà nù sílám mọ́ yóò wá máa wá ìgbàlà káàkiri. Ànábì ní owó ẹni yẹn àkọọ́lẹ̀ ló ti gbáwájú lé lórí àkọọ́lẹ̀ tó gbáwájú ní fàyà ahmed yóò wá máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bí amali ahli nar pẹ̀lú iṣẹ́ àwọn aráàánú náà yóò wá máa wá ìgbàlà káàkiri síbi tó jẹ́ kó wá sí fayadkhuluha bó ṣe wọnà lọ́wọ́ ni ọlọ́bàjá wọnà gbogbo ẹ̀dá tó bá ń bẹ láyé omi méjì lọ́lọ́run fi dá wa ó fi omi àlìjánà dá wọn kan ó fomi iná dá wọn kan ìdí nìyẹn tá a gbọ́dọ̀ sọ fún èèyàn kan pé ọmọ náà ni ó mọ ibi tó padà gbẹ̀yìn ẹ̀ sí ìwọ tó fẹ́ pè yàn lọ́mọ náà yẹn ǹjẹ́ ìwọ mọ ibi tí wọn náà parí ẹ̀ sí. ṣùgbọ́n tó yẹ sí pé ọmọ ọlọ́run nìkan ló yé ọlọ́run nìkan ló mọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ ti máa yóò máa ṣiṣẹ́ ọmọ àlùjánnà bọ̀ lóòótọ́ tó bá kú 10 minutes kó kù láyé yóò sì kú ònú ìsìlámù yẹn tó kó ti wà náà àkọọ́lẹ̀ wípé kì í ṣe ọmọ àlùjánnà ṣùgbọ́n àwa ò gbọ́dọ̀ sọ àwa mùsùlùmí ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ kàkàkà tó wá pé ọmọ ìyá wa ní ìsìlámù tájọ́ ń kírun kó wá ní kèfèrí ni subhanallah yìí tí mùsùlùmí ò gbọ́dọ̀ jáde lẹ́nu mùsùlùmí ni. bákan náà Ànábì tí wọ́n sọ pé wa inna ahadakum àti pé dájúdájú ẹnìkankan nínú yín la ya'mal òun náà máa ṣiṣẹ́ bí amali ahli nar pẹ̀lú iṣẹ́ ọmọ náà lẹ́ẹ̀máa tí ó máa ṣe. kọ́dà lómi ń bẹ tó yá sí pé bàbá àtìyá bàbá lè jẹ́ mùsùlùmí kí ìyá jẹ́ kìrìsìtẹ́nì ṣàpótó ọmọ yẹn tó bá tọ̀ dàgbà tí wọ́n bọ́ tiẹ̀ dàgbà èyí tó bá jẹ́ ọ̀hún ni yóò máa ṣe ọ̀pọ̀ ọjọ́ wọn mọ̀ sí wọ́n tẹ̀lé ya wọn ni pé àyẹ̀jẹ̀ kan wà lọ chọ́ọ̀chì owó ọmọ arówó ẹ̀ dáadáa ló social media yìí tẹ́gbà tó dàgbà tán ọlọ́run bless ẹ̀ ó tún wá kọ́ ṣọ́ọ̀ṣì tó níjọ tó ti gbàyé ń bẹ̀ dáadáa tó padà tún padà wá kú mẹ́ ṣàpé iṣẹ́ ńlá lòun náà ṣe yẹn ààrẹ lùmí náà gan tó jẹ́ ọmọ àbọ̀rìṣà gan tó yá sí pé òun náà ti ṣe fáá Ànábì ní yóò máa ṣiṣẹ́ ọmọ náà láwárí tí ó máa ṣe hatta ma yakunu baynahu wa baynaha títí tó fi máa bẹ láàrin ọmọ ènìyàn yẹn àti iṣẹ́ iná tó ń ṣe yẹn illa dhira Ànábì kò sí tí ó máa bẹ láàrin wọn ju ìgúnpá kan náà ló máa bẹ láàrin wọn náà fayasbiqu alayhi al-kitab àkọọ́lẹ̀ sì ti gbáwájú lé lórí àkọọ́lẹ̀ tó wá gbáwájú yẹn fa ya'malu yóò abẹ́ sí máa ṣiṣẹ́ bí amali ahli al-janna pẹ̀lú iṣẹ́ ọmọ ọgbà ìdẹ̀ra ni yóò máa ṣe fayadkhuluha bó ṣe wọ ọgbà ìdẹ̀ra lónìí. torí náà rawahu al-Bukhari wa Muslim Bukhari àti Muslim ló gba àdìsí náà wá a gbọ́dọ̀ sọ pé ẹnìkan mọ náà ni èyí tí ò bá sínú Islam a máa bẹ lọ́hùn fún nípọ́lọ́hùn báwa dá wọn padà sínú Islam àwa tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan pàpà fúnra wa a máa bẹ lọ́hùn ní Ọlọ́run má yí wa kúrò mẹ́ tí pọ́lọ́hùn ní gbogbo ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ó ní Ọlọ́run fún ẹ sọ ó ní ẹ̀ nìkan lè wà janna illa birrahma ó ní àyàfi pẹ̀lú ìkẹ́mi Ọlọ́run ni o àyàfi pẹ̀lú ìkẹ́mi Ọlọ́run
àyìnmáyé tí ń ṣe ọmọ àlìjẹ́nà lóòótọ́ tó kù ìṣẹ́jú kan tí ó kù tó padà kú lójú ọ̀nà Islam. ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ o ọlọ́jà nàbọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam. tó ìdí eléyìí ẹ má jẹ́ máa sọ wípé ẹnìkan mọ ná ẹnìkan mọ àlìjẹ́nà àwa kọ́ la dá méjèèjì o. ọlọ́run dákun má ṣe wá lọ́mọ náà gbogbo iṣẹ́ tá a ṣe tá a fi wọ ná ọlọ́run má fún wa ṣe gbogbo iṣẹ́ tá a ṣe tá a fi wọ àlìjẹ́nà ọlọ́run dákun má fún wa ṣe. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.